Patricia okú ọdún o aya Láwálé Sálíù náà ni mò ń kí lọ́wọ́lọ́wọ́ màmá Olúwa dá mi láre ò sì já mi ní tèmi màmá láre wájú okú ọdún ó sì kú àṣeyẹ o. ọdún ẹ lóde ó máa rìn máa ṣoge o ọdún ẹ lóde ó máa rìn máa ṣakọ tó tún lé lọ́dún kan Ọlọ́run là bá kí o ọdún ẹ lóde ó máa rìn máa ṣoge. ìbálòdé tó ní o Òṣùpá Akéwì mo tún ti dé bí ṣe mi o mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí ìjàlẹ̀ o mo dé kùtù àìbí èjìyàlẹ̀ ta mo dé nítorí ọmọ lọ́jọ́ bí òní o Òsáró Patricia aya Láwálé Sálíù tí sọjọ́ bí lónìí mo wá kí ọmọ wọn níbí ní mọ́ gbọ́ o nípìnlẹ̀ Ẹdó mo ní kó gbéranlẹ̀ kó dìde okú ọdún sì kú àṣeyẹ aya wọn ní ikare akoko nípìnlẹ̀ Ondo mo láṣẹ ìsà mọ́dún bó bá dọ̀dún orógbó mama David Olúwadámiláre ṣe ń bẹ́lẹ̀ ní àbòròde mama Samuel Ọlárẹ̀wájú mọ́ gbọ́ o mama Emmanuel Olúwatóbi okú ọdún sì kú àṣeyẹ ara pápá lábẹ́ tó ibi kìjàkìjà lábẹ́ ṣin òjòjò ní sọ́wọ́ kọ́mọ́lé náà jà àkókò kò lárọ̀ tálẹ̀ ó mọ̀ bẹ ìran ọbẹ̀ níbẹ̀ ṣó àtẹ́lẹsẹ̀ níbẹ̀ náà èké òsàsẹ̀ǹjẹ̀ náà ni mò ń kí lọ́wọ́lọ́wọ́ okú ọdún ó mọ̀ ní fọ́dún èyí sópin lágbára Ọlọ́run ọba kò gbó bí olúgbógbó tìrìgbò kò gbó bí olúgbógbó tìrìgbò kò tún wá gbó bí àwọn àgbà kan èyí tí wọ́n fọmọ wùsàndì ọ̀run jọ sí bí n lówó wáyọ̀ tó wà dókínní òní ṣubúkà kọ́yìn lé o màmá Lárẹ̀wájú òní wákìsà kọ́yìn aṣọ mo lóòní jẹ́ gúgú kẹ́yìn ẹ̀ràn lágbára Ọlọ́run ọba David Dámiláre àtàwọn àbúrò rẹ̀ nà pè mí sórí aago wọ́n ní Òṣùpá Akéwì gbéranlẹ̀ kò dìde mọ́ bọ̀ wá bá mi kí yéyé mi wá bá ń kábí a máa gbọ̀jà gbọ̀rọ̀ bí a ti dúró tọmọ níjó gúnlé wọ́n ní jà rírí jẹ wọ́n ní jà rí jẹ wọ́n ní jà kẹ́rẹ́ bébí sùn ló pọ̀ ju o náà ṣe ni wọ́n mọ kí ọ méje mẹ́jọ wọ́n ní wá bá mi kí wúrà mi ni wọ́n ló jẹ wọn mọ pẹ́pẹ́pẹ́ lágbára Ọlọ́run ọba wọ́n ní bìíní ní sẹ́lẹ̀ o ọmọ bí ní àròkúta ayò náà kí wọ́n lé àwọn bàbá tó bí ọlọ́mọ ìpàdé wádìí lé àwọn ọkọ rẹ̀ mọ́ gbọ́ o Patricia mọ́ gbọ́ bí ti kó kílé àwọn ọkọ rẹ̀ ni aya wọn ní ikare akoko mọ́ gbọ́ o mọ́ gbọ́ bí ti kó kílé àwọn ọkọ rẹ̀ ni ọmọ ẹlẹ́kùnlé Adéwúrè náà kí wọ́n lé àwọn ọkọ rẹ̀ ni ọmọ òrìṣà jẹ́ǹdà bí onílé yìí o jírin gbé ní yàrá alágbẹ̀dẹ ni ọmọ àrẹ́yìn jàjà Ògún Sẹ́túndé Ondo mẹ́bẹ̀ lẹ́yìn oníjàjà mọ́ ọ̀jàjà ni wọ́n mọ̀ pé òyìnbó dọ́ọ̀la ni alágbẹ̀dẹ wọn kì í tẹ́wọ́ gbowó wọ́n pè ń dalẹ̀ kí n máa lọ ìrèmọ̀gún mo ti ń bọ̀ bá mi mọ́ kọ́ wá bí wọn náà bá ń bọ̀ bá mi máa dá wá torí tọlọ́kọ́tàlá dání yóò mọ̀rọ̀ lọ́nà oko ejìrì gbé ní yàrá alágbẹ̀dẹ ọmọ àrẹ́yìn jàjà Ògún o ọmọ fínà ọmọ rọ́wọ́ èjì tọ́lá nìyẹn ọmọ adáradọ́ọ̀kìn okú ọdún sì kó àṣeyẹ aya wọn lóńdó mọ́ gbọ́ ó mọ ní fọ́dún èyí sópin lágbára Ọlọ́run ọba gbogbo bí olúgbógbó tìrìgbò gbogbo bí olúgbógbó tìrìgbò kó tún wá gbọ́ bí àwọn àgbàkágbà kan èyí tí wọ́n fọmọ wùsàndì ọ̀run jọ sí bí n lówó wáyọ̀ tó wà dókínní màmá Olúwadámiláre ó ti wá sọdún èyí òwú ni ọmọ ọbẹ̀ ìran ọbẹ̀ níbẹ̀ so màmá Lárẹ̀wájú àtẹ́lẹsẹ̀ níbẹ̀ náà màmá Olúwatóbi ó mọ ní fọ́dún èyí sópin lágbára Ọlọ́run ọba happy birthday to you ọmọ ọlọ́jọ́ bí oníkóríjó pẹ́ láyé kó dàgbà kó dògbó Patricia kó dàgbà kó dògbó lágbára Ọlọ́run ọba o ọdún ẹ lóde ó máa rìn máa ṣoge.